ẹ̀yà já wa lọ sí àwọn òbí tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ sọ̀mù ṣùgbọ́n wọ́n fẹ́ kí àwọn ọmọ ti àwọn pé bí kò bá tiẹ̀ fi taratara báwọn ò bá tiẹ̀ tí ì débì kan káwọn àwọn ọmọ ti àwọn kí wọ́n ó là kí wọ́n ó lu ọmọ yọmí náà sì kó tiẹ̀ ṣẹlẹ̀ sí wọn. àwọn ìgbésẹ̀ wo la lè gbé láti rí wípé ìran mẹ́ta kò ní tòṣì gẹ́gẹ́ bí òbí. àwọn tájì sáàlì wọlá ọlọ́lá ọmọ asánimi ọlọ́lá ọkọ alájà Táyọ̀ bàbá jẹ́ lílì London bàbá isatu lójó kùsàmílẹ̀. lára ìgbésẹ̀ tí èèyàn lè gbé alákọ̀ọ́kọ́ ni pé ẹ gbọ́dọ̀ fi ẹ̀kọ́ ṣeré o. jẹ́ àwọn pé mo ti sọ ti personal náà pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ wá nǹkan fún ọmọ téèyàn bá bí ẹ̀rùn mọ́ ní òun ọjọ́ kí wọ́n lé wọn wá fowó sọ́ọ̀ksì ọjọ́ kí wọ́n lé wọn wá fowó òwe ọjọ́ ẹ̀rùn mọ́ ni ẹ má torí ẹ̀ ní pé kí wọ́n má kàwé ìwé kọ́ ni gbogbo ẹ̀ o ṣùgbọ́n láyé ìsín ìwé máa ń jẹ́ káwọn kankan rọrùn díẹ̀ fún yàn mi ní parọ́ fún yín wọ́n máa ń jẹ́ káwọn kankan rọrùn díẹ̀ fún yàn ẹ̀rùn mọ́ báwọn ọmọ yẹn bá ti wá dé ẹ fún wọn close marking gidi iṣẹ́ àmúrelé tán fún ẹ ṣó ti ṣe ẹ lè má mọ̀ ọ́ gan ẹ lè má mọ̀ ọ́ ẹ kàn ṣó ti ọ̀yà lọ ṣe ń wọ̀ kẹ́ kó wá fi hàn mí ní ìsín ẹ gbàwé yẹn ẹ wò ó kì í ṣe pé ẹ mọ tí wà ń bẹ̀ bọ́lọ́n bá sì tún wá ṣe tẹ́yìn túmọ̀ àdúpẹ́ fọlọ́hún. Benjamin Carson ó pẹ́ òun ti ń dàgbà díẹ̀díẹ̀ kó tó mọ̀ pé ìyá àwọn ò mọ̀wé ìyá àwọn ò lè dáwé kà yóò ní ọ̀yà ìwọ gbàwé yìí ọ̀yà kà á tán mo ti kà á o mo mọ tó wà náà kà á tán kó wá sọ nǹkan tó wà ń bẹ̀ fún mi kó summarize ẹ̀ fún mi ìtàn ta ni wọ́n sọ báwo ni wọ́n ṣe ló gbé àwọn nǹkan tí máa ń ṣe fún wọn rèé so àwọn ọmọ yẹn ẹ rí pé ẹ mójútó wọn assignment ó ṣe lásìkò ẹ rí pé ẹ mójútó pé kò kẹ́gbẹ́kẹ́gbẹ́ ojoojúmọ́ lẹ́ẹ̀ máa sọ fún un rántí ọmọ ẹni tó ń ṣe o rántí ibi tó ti wá o rántí ilé tó ti jáde o ẹni tí ò níyà ìdégbò ẹ̀yìn o àwọn nǹkan yìí ń tẹ́ ẹ gbọ́dọ̀ máa sọ fún wọn ní ó kéré tán ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ni kìí ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa sọ ní ẹ̀kọ̀ọ̀kan irọ́ o wọ́n gbọ́dọ̀ máa gbọ́ ní gbogbo ìgbà ni ẹ má fàyè wé ìgbà tẹ́yìn lọ léèwé mọ́ nǹkan ti dàrú jìnnà ètò kan mò ń gbọ́ lórí rédíò kan ní ọmọ primary 6 lóní primary 6 ní ẹ ti ń kọ́ òun ní ìbáṣepọ̀ alábòsábo ọmọ primary 6 ẹgbẹ́ ẹ̀ àwọn ọmọ JSS 2 ẹ rí fídíò ilé yẹn lórí íńtánẹ́ẹ̀tì lórí Instagram àwọn ọmọ JSS 2 tí wọ́n ti ń ya tàtú ẹgbẹ́ òkùnkùn sọ́wọ́ so ọmọ ò ṣe é filẹ̀ pé even pé èèyàn lówó gan èèyàn sanwó school ẹ̀ ọmọ ò ṣe é filẹ̀ ká tó wá sọ pé gbogbo nǹkan ò tí ì rọ̀ṣọ̀mù dáadáa ẹ mọ̀ ràn wọ́n létí gbogbo ìgbà kánkán báyìí tá à rán fa àdìtì àbí iṣu àtẹnumọ́ tí wọ́n ní kèé jóná bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ̀ ń tẹ́ fọ̀rọ̀ yẹn ṣe nù ọ̀rọ̀ ìṣítí ẹ jí wọn lóru pẹ́pẹ́pẹ́ lọ́wọ́ aago 5 òru aago 5 ìdájí ẹ má jí wọn lóru ẹ jí wọn dájí ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ sì ṣàdúrà fún wọn. Àyìndé àbíbú mi ọlọ́lá. ọkọ̀ àríkẹ́ orí lẹ́yìn yìí o tí àwọn ọmọ yẹn tí wọ́n bá wá tọ́lọ́run bá yín ṣe tọ́lọ́run jẹ́ kí wọ́n wà láàrin àwọn ọmọ tí orí wọn gbèwé tí wọ́n ń ṣe dáadáa díẹ̀díẹ̀ ẹ máa bá wọn fi mí fílẹ̀ fún scholarship ẹ pé àwọn tíṣà wọn uncle lágbájá Mr. Tamedo Mrs. Lámọrin ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ tí Ọlọ́run bá fún lẹ́bùn ìwé báyìí ṣé kò sí nǹkan kan tí ìjọba ń ṣe fún wọn ṣé kò sí nǹkan kan tí ẹ béèrè wò béèyàn bá dákẹ́ tarí ó bá dákẹ́ kí wọ́n má lọ kọlọ bí ẹ̀ fáwọn kan tí tọ́lọ́n bá ní kírú eléyìí work àwọn nǹkan yẹn gan wà nínú tẹ́ẹ̀mà sọ fọ́mọ yẹn ṣó mọ̀ pé tó bá ṣe kínní dáadáa ẹrù yìí ó fúyẹ́ Ọlọ́run lè ní kó o ti bẹ̀rẹ̀ èèyàn kan so irú àwọn ìgbésẹ̀ yìí ni a lè gbé lórí àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ pé wá èwo ò dàbí àwọn ọmọ tó kù wọn
má bá wọn fàfàkúfà má bá wọn ṣèṣekúṣe o tọmọ olówó bá fínfín kúfín tó lálàákúlà tó fàfàkúfà torí ẹ̀ bá yí kódà ẹ̀ ní rí ń ta ẹ̀ ní mọ̀ ọ́n ẹ̀ kàn rí pé ẹ̀ ní rí lára fún bí oṣù mẹ́ta oṣù mẹ́rin ni wọ́n fly ẹ̀ out ni o psychiatric facility gidi tó jẹ́ pé ayé tí wọ́n bá mú yàn dé ibẹ̀ tí tálákà míì tó bá rí yóò fẹ́ lè ní ẹ̀ wo wèrè lòun ẹ kúkú admit òun síbí tí wọ́n sì treat ẹ̀ tí ó padà dé tí ó sì balance ṣùgbọ́n tọ́mọ kòlàkòṣàgbé tó bá lọ lálàákùlà tó bá fífìkúfì torí ẹ̀ bá yóò wulẹ̀ máa ṣa pépà káàkiri ni o torí ọ̀dọ̀ àwọn bàbá kan lẹ́gbẹ̀ẹ́ lé tí ó jẹ́ pé kò sówó tí wọ́n fún bàbá òun tí wọ́n kàn máa dín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ ibẹ̀ ni wọ́n gbé lọ. ẹgbẹ́ mi kò séwu lọ́nà gbogbo wa. ẹ bá mi gbọ́dọ̀ yó orin tó jẹ́ kí n gbèsè o. ẹgbẹ́ mi kò séwu lọ́nà gbogbo wa. báwọn ọmọ yẹn bí wọ́n bá ti ń dé bíi SS2 SS3 tí wọ́n bá ń lọ lẹ́sìn náà bóyá wíkẹ́ndì ẹ máa wá nǹkan kan tí wọ́n lè máa ṣe tí yóò máa mú owó wá fún wọn díẹ̀díẹ̀. àìdè igi méjì yóò ní òsì nígbò. kì í ṣe pé owó yẹn gangan la fẹ́ ṣe jẹ ṣùgbọ́n kí wọ́n lè mọ̀ pé ilé ayé yìí kò sọ́fẹ̀ẹ́ o ìyẹn máa ń ṣiṣẹ́ ìyẹn máa ń rówó níjọba bá ti wá ń ṣe nǹkan kan tí wọ́n ń rówó bóyá ẹ fi wọ́n sí di ẹnu ìkọ́ṣẹ́ yes ẹni tó lówó gan ó yẹ kó fọmọ sẹ́nu ìkọ́ṣẹ́ ẹ má jẹ́ ń tàn yín níbi tá a bá ibi tí nàìjíríà dé lónìí kó dẹ̀ ń ṣe nàìjíríà gbogbo àgbáyé ni skill is the new oil iṣẹ́ ọwọ́ ẹ rí i pé ọ̀pọ̀ àwa tá a sọ pé akàwé tí àwọn ọmọ tí wọ́n ń kọ́ṣẹ́ ń gbà yẹn tá a wà ní SS3 táwọn wò pé àwọn eléyìí less privilege ọ̀gbẹ́ni ó jẹ́ lọ wáṣẹ́ ọwọ́ kan kọ́ self employment ló wà jò kò síṣẹ́ kan ńlẹ̀ kan like that o ká sọ òótọ́ fúnra wa o tó o mọ ìgbà tí ìjọba ò jẹ́ kó yé ẹ òun nígbà tí wọ́n bá ti rò pé ìwọ ni yọ ọbẹ̀ tó wá parí yunifásitì tó lọ fún NYSC ọ̀sẹ̀ mẹ́ta alákọ̀ọ́kọ́ wọ́n wà ní pé ń ṣe SAID skill acquisition and entrepreneurship development wọ́n wà ní pé kẹ́ ẹ máa kọ́ iṣẹ́ kan ó máa kọ́ṣẹ́ bá a ṣe ń ṣe bàtà ẹlòmíì ó máa kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń ṣe kéèkì láàrin ọ̀sẹ̀ mẹ́ta ẹni táwọn kan fi ọdún méjì kọ́ ọdún mẹ́ta kọ́ ṣé ó rò pé ó lè mọ̀ kó gba kọ́sọ́mà máwọn yẹn lọ́wọ́ ṣá ẹ wáyé ẹ bó jẹ́ gbà ọ̀lẹ́dẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ yín láti jẹ́ SS3 ẹ jẹ́ kí wọ́n ní iṣẹ́ ọwọ́ kan bí wọn ò bá tiẹ̀ létà lò ó bọ́lọ́n bá ní pé wọn ò ní lò pé ìwé náà ni wọ́n fẹ́ fi jẹun at least àdúpẹ́ fọlọ́hún. ìṣàyí tó ṣe bí o kún lágbẹ̀jẹ̀ o àgbèrè wa lóde òde àlà àgbèrè wa lóde ọ̀nà. gbogbo nílùú lẹ́yìn ó di wọ́n lò. torí ẹlòmíì ló ń lọ school ní ìsìn ní ó ti wà ní bóyá bíi 300-400 level kò tí ì yé pé ìta ò rẹ́rìn mo rántí ìgbà yẹn ìgbà tí mo wà ní ṣé 300 level kọ́ ni gbogbo ìgbà tí mo máa ń kàwé lóru yẹn mo pé biochemistry tá à ń study yìí tó le tó yìí kọ́ọ̀sì eléyìí tó difficult báyìí mo ní sọ pé ìgbà yẹn pé anybody tó bá fẹ́ gbà mí síṣẹ́ tí ò bá ti lè san 300,000 kó di iṣẹ́ ẹ̀ mú tí ó bá ti lè san 300,000 kó di iṣẹ́ ẹ̀ mú àwọn nǹkan tí mò ń sọ nígbà yẹn nìyẹn ìgbà tí mo máa graduate iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe 25,000 ní Nasarawa láfíà 25,000 naira láti pé tí ò bá lè san 300,000 kó di iṣẹ́ ẹ̀ mú torí ìgbà yẹn yóò yé èèyàn reality àwọn pé òkè báyìí ló ṣe ń lọ lórí street wọ́n máa ń sọ fáwọn èèyàn nípa pé ó dẹ̀ dùn mí bí dáàdì mi ṣe mọṣẹ́ tó mo wish pé mo ti kọ́ mẹkáníìkì lọ́wọ́ dáàdì mi torí èmi ò bá tún fìwé package ẹ̀ at least tí n bá lè ṣí mechanic workshop mi tí n bá ti lówó díẹ̀díẹ̀ bí mo ṣe ń sọ fáwọn ọ̀rẹ́ mi nìyẹn pé màá kọ́ bì kan kékeré kan tí ó máa jẹ́ yàrá kékeré tó máa ní AC nínú tí DSTV àwọn kankan àwọn tẹlifíṣàn ìgbàlódé gbogbo ó wà ń bẹ̀ débi pé táwọn èèyàn bá wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi àwọn bàbá olówó yẹn àwọn ẹlòmíì tí ò fẹ́ máa jókòó sí ìta káwọn èèyàn kàn máa wò máa ní pé ẹ wọlé business idea mo ti ń fáwọn èèyàn kan bẹ́ẹ̀ yẹn o máa ní ẹ wọlé síbi wọ́n á rọra jókòó síbẹ̀ wọ́n máa wo TV orí wọn á tutù bóyá wọ́n fẹ́ máa tẹ fóònù ni tí wọ́n á fi ṣe fóònù wọn tán ẹ̀sà fóònù yìí ti ṣe mọ́tò wọn tán ẹ̀sà àti ṣe tán sà wọ́n á gbé mọ́tò wọn á máa lọ. ní Nàìjíríà yìí kò ní tó ọdún kan sí méjì tí wọ́n fi máa fi brag fúnra wọn pé
mo tiẹ̀ fúnra mi ló kàn gbà yẹn mo ní Musti Auto Shop pé wọ́n máa sọ fúnra pé ọ̀dọ̀ Musti Auto Shop làwa ti ń ṣe mọ́tò àwọn èsè onísímẹ́lò àwọn èsè àwọn patronize àwọn mẹkáníìkì kéékèèké gbogbo ìgbà bí mo ṣe ń sọ fúnra mi nìyẹn àmọ́ èmi rẹ̀ ní ìmọ̀ bí wọ́n ti ń tú plug yìí. gbéra ńlẹ̀ lórí fresh 107.9 FM Abẹ́òkúta Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gìrìgbò tí ń kó gíbòlù ọgbọ́n. yes lẹ́yìn yẹn àwọn ọmọ yẹn ní school ẹ jẹ́ kí wọ́n má fèsì ìwé nìkan Ọlọ́run ló yọ mí tí mo ní àwọn ẹ̀bùn àmútọ̀run wá àmúyangàn mo lè gbogbo ẹni mo lè fi sọ pé lára mistake tí mo ṣe ní school ni pé mo fèsì ìwé nìkan nítorí pé mo ti mọ̀wé gbogbo táìmù mi ni mo concentrate lórí ìwé nìkan kìí fi taratara tọ́lọ́run tá a bá yọwọ́ àwọn tí Ọlọ́run bá kàn ṣàánú díẹ̀ bí irú ti ààyè kìí fi taratara rọrùn téèyàn bá máwọn nǹkan ẹni kí wọ́n ṣe extracurricular activities èyí tó bá jẹ́ pé bọ́ọ̀lù mọ̀ ọ́ gbá kó bá wọn gbá àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n bá ń ṣe tó bá jẹ́ pé wọ́n ń ṣe debate kìíní kankan kó bá wọn ṣe kìí ṣe ìwé nìkan. àṣeṣe tó ń ṣe sábà ṣe yìí ká ṣe tún rí sí owó wù mí o ọmọ wù mí gbogbo wa. ẹ sì sọ fún un wípé kó má ṣe aburú sí àwọn ọmọléèwé ẹ kọ́ ní bá a ṣe ń bọ̀wọ̀ fún ẹgbẹ́ ẹni kó relate dáadáa pẹ̀lú wọn kó má hùwà burúkú kó má ṣèké kó má jalè kó má jẹ́ èèyàn burúkú. gbogbo àwọn tá a jọ lọ school ní ìsìn tí ká sọ pé mo di president lẹ́ni mo mọ àwọn méètì mi kan tí mi lè ever yàn sípò láyéláyé mo sì mọ àwọn méètì mi kan tí mo mọ̀ pé tí n bá yan lágbájá ò ṣe dáadáa. so wọn bá wà ní primary 1 kí wọ́n wà ní primary 3 àwọn tí wọ́n jọ wà nù kíláàsì doctor wà nù wọn senator wà nù wọn governor wà nù wọn president nǹkan ó sì lè jáwọn náà ni wọ́n jẹ́ president yẹn ṣùgbọ́n èèyàn máa ń hùwà lẹ̀ àti kékeré ní kẹ́ẹ̀ jẹ́ kí wọ́n máa mọ̀ pé you are building a relationship má hùwà burúkú sí àwọn ọmọ kíláàsì ẹ̀ torí àìmọ̀lá o àìmọ̀ yìí tí ó jẹ́ olú tí Ọlọ́run ó lò láti fi fà é gòkè láàrin gbogbo wọn ẹ máa sọ fún wọn bẹ́ẹ̀. ẹni lówó lómi alẹ́ bí òṣì lómi ajẹ́ sálímọ̀ ẹ̀rí ajé ní jẹ́ mo bá ẹ̀ tán kì í ṣe rán ṣe wá lólówó olúwa bàbá lókè o. mo ta níyàn lámọ́ òjò kò